tó Ọlọ́run ọba tó nìkápọ̀ ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan. A dúpẹ́ lọ́wọ́ rẹ pé o mú wa wá sórí ètò yìí lénìí. A dúpẹ́ pé òkun ẹ̀rí nǹkan ilẹ̀ Yorùbá. Tẹ́ bá wò ó láti bí ijọ́ mélòó kan sẹ́yìn, ẹ rí pé òdodo ń fojú hàn bọ̀ díẹ̀díẹ̀. Òdodo ó ń fojú hàn bọ̀. Àsìkò ìlà ó mọ ọmọ àlè àtọmọ ọkọ nílẹ̀ Yorùbá. Àsìkò ìlà mọ̀. Iná ọ̀tẹ̀ sí ni bá a ti ń pa kan bẹ́ẹ̀ nìkan ń rú. Iná ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń rú. Kí ló fa iná ọ̀tẹ̀ tí mo ń try láti yànnàná rẹ̀? Kò ju bí nǹkan ti rí ẹni ọjọ́ mẹ́ta ìfúnran Yorùbá. Àdédé la rí táwọn kan dédé gbé ṣẹ̀ríà dìde. Wọ́n ní kí wọ́n ṣe ṣẹ̀ríà lọ́yọ̀ọ́. Wọ́n dẹ̀ fi on the 11 ṣé December ní àbí January nígbà yẹn la bá kick against ẹ̀. Ajáde gbogbo wa pariwo. Wọ́n tún wìrì àròpó ti lọ ní. Ọ̀rọ̀ tá àròpó ti kúregbé tó ti kúregbè ló bá tún bẹ́yìn yọ láti ìlú Èkìtì látàdó. Rabaraba. Nígbà tí iná tadó ń wá lọlẹ̀, the next thing tá rí òun náà ni pé ẹnìkan bá gbé igbá wáàsí síta ló bá ní àwọn àfáà ń bá bọ ọba. Aràn yun lọ aràn lọ aràn bọ̀. Kò tó tọ́sẹ̀ kejì ẹnìkan tó gbégbá tẹ wáàsí again. Ó tún ní àwọn ni ó ní ilẹ̀ Ìlọrin òun tó tún sọ. Ilẹ̀ Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá. Ọ̀tọ̀ láàrán yun. Kò pẹ́ Ràṣídì Olúwo ọba àwọn nílùú Ìwó òun náà bá gbé ìtàn ńlá kan balẹ̀. Ó níṣẹ́ rí Ifẹ̀ tẹ̀ ń wò ó ní ìṣe orírun ilẹ̀ Yorùbá. Ìyẹn là ń jẹ lọ́wọ́ lẹ́nu tí ò tí ì kúnná. Olórí àwọn ọlọ̀tẹ̀, olórí ọmọ ogun ọlọ̀tẹ̀ lòun náà bá fọ́n rere láti ilẹ̀ Haúsá. Ló bá gbé lẹ́tà dìde pààyàn àwọn èèyàn òun lẹ́nu. Ẹ bèrè lọ́wọ́ mi ẹni tàwọn wo làwọn èèyàn rẹ̀ tààyàn lẹ́nu. Àwọn tí ń pín ṣẹ̀ríà kiri tá fẹ́ dá ṣẹ̀ríà kóòtù lẹ́ẹ̀ Yorùbá làwọn èèyàn rẹ̀. Pé bí bẹ́ẹ̀ kọ́ ó wà ní constitution Nàìjíríà. Ó ṣàlàyé lọ nínú lẹ́tà ẹ̀. Ọba tó wá kọ lẹ́tà rẹ̀ sí òye wa. Ẹni tó gba lẹ́tà Sultan àmọ́ akàndédé rí lẹ́tà náà ní lórí Daily Times gbé. Tí àwọn oníṣẹ́pà gbé. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní spread ẹ̀ káàkiri gbogbo ìlú pé Sultan ti bá ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. Ó sì fi àmì warning sí fáwọn ọba wa pé a gbọ́dọ̀ allow kí ṣẹ̀ríà court kó jókòó sọ́dọ̀ wa. Àlàyé tèmi lórí ẹ̀ kó wá tó di pé màá mú àlàyé kékeré tí mo fẹ́ ṣe wá. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tó ọmọkùnrin yìí sọ. Ọmọ Yorùbá wa yìí kan tọ́lọ́run fún ní làákàyè àtẹ̀bùn tó náà rí wípé kinní yìí ẹ̀kọ́ tí ń fi ojú múmú hàn bọ̀. They are the ones who kind of wrote the Nigeria Constitution. They ensured that for more than 40 times, Sharia was mentioned in Nigeria 1999 Constitution as amended now. All right? To the point that Nigeria is a country where they have two laws, one for the north
and one for the rest of us in Nigeria. So the idea of pushing for Sharia in criminal and penal code of Yoruba land has been resisted. So in the last few weeks, they sponsored some Islamic fanatics in Yoruba land to begin to push the idea that Sharia must be established in Yoruba land, apart from the normal, customary and conventional courts for everybody. According to the proponent of this Sharia, what have you, in Oyo State, they wanted to start what they call the Sharia courts. And in Lagos State, they want a Sharia court. Across Yoruba land, they want Sharia court. But they have met a serious resistance from the majority of Yorubas, including Yoruba Muslims, who are saying that in Yoruba land, the Muslims, the Christians, and the other religions, they are coexisting under the current existing penal code as well as the criminal code of Nigeria. There is no religious court in any part of Yoruba land, not like the northern Nigeria, where they have Islamic courts called Sharia courts. They also have the Islamic police called Isba police, in northern Nigeria. And, from the experience, a lot of us from the southern part of Nigeria have become, especially the southwest, we have seen the damages, of using the political Sharia in Nigeria, where the criminal politicians from northern part of Nigeria are allowed to loot. They are allowed to commit all kinds of crimes, including drug abuse, alcohol abuse, and what have you. But the poor people have become the victims. They have been those, their Sharia law has been somehow like forced on. They have seen them sentence people to death. They have sentenced the people to have their hands chopped off. They have sentenced people to public lashing. They have seen them threaten people. They have also seen their mob, in the name of Allah, burn somebody to death, beheaded the other, or stone somebody to death in the name of blasphemy. So all this kind of thing today, they have made us, especially in Yoruba land, to say no. Fair. And saying no is not because the Yorubas are not acceptance or they are intolerance of Islam. No. So this is what they have been pushing. So their Satan of Sokoto released this statement. Let me read it in part. Okay? They call it leave and let live, according to the Satan of Sokoto. Satan. So in part, he said, give me a second. The Nigerian Supreme Council for Islamic Affairs, under the leadership of its President General and the Satan of Sokoto, His Eminence Mohammed Sahad Abubakar, CFR, is particularly disturbed about the high state of intolerance and disregard for the rights of Muslims. You didn't hear him? He said, especially in the southern part of the country, the most recent of this is the development emanating from Ekiti State, where the effort of the Muslim community to set up an independent Sharia arbitration panel was met with unwarranted resistance and objections from both political and traditional quarters. This is coming barely a few weeks after the announcement on the inauguration of a Sharia panel in Oyo State, generated unnecessary anxiety, thereby leading to its indefinite postponement. The Independent Arbitration Panel, which is a voluntary platform designed solely for the resolution of civil and marital disputes among consenting Muslims, was to fill the inexplicable vacuum created by the failure of the political elite in southwestern Nigeria to establish Sharia courts, as allowed by the Nigerian Constitution in southwestern states, despite the huge population of Muslims in the region. This is the Satan of Sokoto inciting Islamic Wahala in Yoruba land. Are you following? Yes, we are following this you. And other cases, such as the denial of the right of female students to wear the hijab, despite a Supreme Court judgment, are nothing but calculated attempts to prevent Muslims in the region from practicing their faith. Are you hearing that now?
People are saying that no to Sharia. The Sultan of Sokoto said it is to prevent the Muslims in the region from practicing their faith. Sultan of Sokoto is inciting Islamic war in Yoruba land. You follow? Meanwhile, arbitration at the Sharia Court of Appeal, just like the customary Court of Appeal, which all of them are provided for in the 1999 Constitution as amended of the Federal Republic of Nigeria, see Section 275, confirming the legality of both initiatives. The NSCIA strongly supports the establishment of independent Sharia. Wọ́n fẹ́ máa da kíní ìlàmù wọ̀ yóò sọ̀rọ̀. Tó ó dàbí pé ibi tí kíní yẹn bá dé nìyẹn. Gbogbo wa ti gbọ́ àlàyé tọ́gbẹ́ni yìí ṣe lórí Sharia law àti intention Sultan of Sokoto. Sultan of Sokoto táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí, mo kàn fẹ́ ta Yorùbá jí ni lórí iná ọ̀tẹ̀ tí mo sọ pé bá ṣe ń pàkan nìkan rú. Ṣé rí pé gbogbo nǹkan táwọn olúwo ń ṣe, táwọn mùdírù mọ́ríkàsì ń ṣe àtàwọn oníṣẹ̀ríà gbogbo ẹ̀ pátá ló ní ìbáṣepọ̀ pọ̀ pẹ̀lú Sultan Sokoto. Ìdí rẹ̀ ló gbé mi wá sórí ìkànnì lálẹ́ yìí wípé iná ti jó dórí kókó báyìí nílẹ̀ Yorùbá. Kóníkálùkù àwọn èèyàn wa ẹ lọ múra, ẹ má ṣàṣùpéye o. Ní tí mo wá sọ fún yín lálẹ́ yìí ni pé kẹ́ múra, ẹ gbìyànjú ẹ múra. Ẹ má fojú kékeré wo ọ̀rọ̀ yìí. Àwọn ọmọ ìyá yín ni wọ́n kọ́kọ́ lò ègésì yín. Wọ́n lò wọ́n láti dalẹ̀ Yorùbá rú. Ṣùgbọ́n tí èdè yìí bá ṣọ̀kan, ìjì yìí ò ní ja Yorùbá gbé. Ìṣọ̀kan ló lè má jẹ́ kí ìjì tí ń jà lọ́wọ́ yìí kó ja Yorùbá. Ìṣọ̀kan. Kí sì ni ó mú ìṣọ̀kan wá? Tí ó mú ìṣọ̀kan wá ni káwọn ìjọba kí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fáwọn aráàlú. Ìjọba tó wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, gbogbo yín ẹ lọ ní lórí ẹ̀mí pé inú ogun ni gbogbo wa jọjọ wà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní lọ́kàn pé àpẹtùsáwọ̀ àbẹ́ ń ronú pé nítorí pé àtijọ́ àti mo títí ní kíní yóò àfẹ́tì, ẹ̀ ń tara yín ni o. Tẹ́ ẹ bá sún síwájú, ẹ sọ àpò ìyàkọ́ ni dọjọ́ ọ̀la fáwọn àràn míì tí ń bọ̀. Mo fi Ọlọ́run Elédùmarè búra. Òdodo ọ̀rọ̀ kan ṣoṣo tèmi ó sọ lálẹ́ òní jù yẹn lọ. Tí ẹ bá sún ìrìnàjò tí ń bẹ wájú yìí kẹ́ tó gbégbèsè, tẹ́ ẹ bá sún sọ́jọ́ wájú, ẹ kàn sọ àpò ìyà yẹn kọ́ ni fúnran Yorùbá, fáwọn Yorùbá ọ̀la. Àwa Yorùbá tòní, ojú wa ní rédèrèdè tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àdẹ́wòrán. Ìní kẹ́ lọ jagun, ṣùgbọ́n ẹ múra lẹ̀ dogun. Kì í ṣe gbogbo ẹnu pátá làá fi sọ̀rọ̀ lórí atẹ́gùn. Èmi ò ní kẹ́ lọ bá àyàn jà o, ìní ẹ lọ tààyàn láyà o, ṣùgbọ́n ẹ múra lẹ̀ torí àwọn tí ń bọ̀ wá tayín láyà. Àwọn tẹ́ ẹ rí tẹ̀ ń wò ó, àwọn tí wọ́n rán àwọn olúwo níṣẹ́ sílẹ̀ Yorùbá lẹ ti rí wọn. Àwọn ni wọ́n rán àwọn mùdírù níṣẹ́ sílẹ̀ Yorùbá. Ìmáàmù Ìṣẹ́yìn, àwọn tí wọ́n rán wọn sẹ́nu. Àwọn náà wọ́n ń gbìmọ̀ ṣẹ̀ríà káàkiri ilẹ̀ Yorùbá. Torí ẹ̀ ni mo ṣe ní ẹ múra. Ejò òru ó ti wà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kẹjọ òru má bàa wá san wá, ìdí rẹ̀ mo fi ní ẹ múra. Mo tó fọlọ́ bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ gbogbo tolórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọba tó bá ṣe tán àti sọ̀pọ̀tì ilẹ̀ Yorùbá kí wọ́n jáde tán lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo òjòyè tó ṣe tán lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí wọ́n jáde tán. Ká má dákẹ́ o. Kì í sọ̀rọ̀ tá a máa dákẹ́ lé lórí ni o. Eléyìí tí ó gbé wá yóò burú délé tá à ń rí yìí lọ. Bá a ṣe rọra rí yìí, kì í ṣe kékeré ni o.
wọ́n ti dáná sí lábẹ́ tààrà kó jò ló kù. Ìtẹ́mi wà ìmọ̀ràn kan wà tí mo fẹ́ fún bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, torí pé tá a bá lọ tá a bá bọ̀ wọ́n tí a bá gbádé tá a bá gbọ́nà àtàn lápadà darí ilẹ̀ tá a gbá sí. Àkìtàn kan ṣoṣo tí ń bẹ láàrin between Nàìjíríà àti ilẹ̀ Yorùbá Tinubu ni. Òun ló so wá papọ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbọ́n àwa kàn fẹ́ sọ nǹkan kan fún yín bàbá. Mo sọ̀rọ̀ kan jò ní, mo ní tí wàhálà yẹn bá dé Yorùbá ó jáde lélẹ̀. Bàbá, Yorùbá ìsọ̀lẹ̀ o. Gbogbo àwọn táwọn sọ pé ti Yorùbá báwo Yorùbá ìsọ̀lẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, kò tí ì kàn ni. Tó bá kàn Yorùbá ó jáde. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, kò ì kàn lójú ọmọ rí bí ṣe ń rì. Ṣùgbọ́n tó bá kàn bàbá Bọ́lá Ahmed Tinubu, ipa yín ò ní ka. Ẹ̀yin gan ẹ̀rù mọ̀ bà yín ní tẹ́ mọ̀ rí. Ẹ̀rù Ọlọ́run ó bà yín. Kì í sọ̀rọ̀ ogun jíjà ò lóògùn nú. Ètò ní tactics. Àwọn èèyàn gbọ́nlẹ̀ Yorùbá adẹ̀jáde àríran ní tá a fẹ́ fi hàn. A fi nǹkan pamọ́ ni láti ìjọ yìí. A fi ọmọ ìjọmọlúàbí táwọn bàbá wa fi bí wa lótùúfẹ̀ la fi pamọ́ tó jáde àbí gbàtẹ́pẹ́ àgọ̀. Ẹ̀rọ àwọn alámúlégbé wa tó ń bá ṣe tí ò dá sí wa, wọ́n wà wọ́n sọ pé Yorùbá if they talk say what they come Yorùbá people na just go and sleep, don't mind Yorùbá, they don't go do anything. Kì í ṣe bí irú eléyìí tá à ń bá lọ yìí ni o. Bàbá Bọ́lá Ahmed Tinubu n tó jẹ́ kí n máa sọ fún yín ni pé ẹ má rò pé ìjọmọlúàbí wa a lè bàjẹ́ a lè fàya tí wàhálà bá dé. A fa ìjọmọlúàbí a fàya tí ò ní ṣe kó mọ́. Ó kù díẹ̀ bàbá, wàláhì ó kù díẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ pàtàkì tí màá sọ lálẹ́ yìí ni pé wọ́n ní ìjì tó jà tó káṣọ lọ́rùn èèkàn nínú yàrá, ẹni tó wo tiẹ̀ sọ́rùn níta gbangba kó má ṣàfihàn o, kó má ṣàfihàn. Níbi tá a bá a dé yìí, ìjáfara ó léwu. Tẹ́ ẹ bá ń wẹ̀yìn, ìran Yorùbá tẹ́ ẹ bá ń rìn sí tẹ́ ń wẹ̀yìn, ẹ gbà pé ẹni tí ń rìn nípàkọ́ yín ọ̀tá yín ni. Tẹ́ ẹ bá ń lọ wájú tẹ́ ẹ bá rẹ̀ nìkan tí ń sáré lọ, ẹ gbà pé ẹni tí ń sáré lọ nǹkan tí ń lé. Ibi tọ́rọ̀ yẹn dé dúró nísìnyí nìyẹn o. Ibi tó dé dúró nísìnyí nù. Mo wá bẹ̀yìn, mo falálẹ̀ ilẹ̀ ìbẹ̀yìn. Mo fi ìgbàgbọ́ wa pé gbogbo apáta ọmọ àràn kan náà ni wá, mo fi bẹ̀yìn. Ẹ má jáfira. Kí ni tẹ́ ń wò yìí? Tẹ́rọra rí fìrífìrí yẹn. Ó jù bẹ́ẹ̀ lọ, ó jù bẹ́ẹ̀ ṣe rí ń lọ. Pláàni ni wọ́n ń ju wa ni lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Tó bá dórí kókó yóò kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. Àwa ní jẹ́ ó dórí kókó. Àwa kan nílẹ̀ Yorùbá a ní jẹ́ kó dórí kókó. Eléyìí tí sọ̀tà ń sọ yẹn yóò kó jẹ. Òdodo ọ̀rọ̀ bẹ̀ lẹ́gbọ́n lẹ́nu ilé ni yóò kó jẹ. Wàláì. Tí mo kàn fẹ́ ni pé mo fẹ́ káwọn ọba mẹ́ta kan jáde lẹ́yìn Yorùbá tó jágbàlagbà, kí wọ́n dá sọ̀rọ̀ tó wà nílẹ̀, kí wọ́n pe pírẹsidẹ́ǹtì lé lórí, kí wọ́n fẹjọ́ sùn. Tán bá fẹjọ́ sùn tán, nítorí pé èèyàn máa pé gbọ́n ni ìyẹn pé gọ̀. Ẹ kọ́kọ́ fẹjọ́ sùn Bọ́lá Ahmed ọmọ Tinubu náà. Tẹ́ ẹ bá fẹjọ́ sùn bàbá tán, tí ó bá wá ní pé ká ṣe sùúrù, ká sọ fún pa àti gbọ́, ṣùgbọ́n ẹ lọ múra ni. Tẹ́ ẹ bá ti ń kú omi tẹ́ ti fẹjọ́ sùn tán, ẹ lọ máa múra. Nítorí yóò sọ fún yín jù bá ń lọ. Gbogbo lè tàn ṣe yẹ́dàlẹ́ ni yẹ́dàlẹ́ à ń tara wa ni àwọn pípù rẹ́dì báyìí. Àwa ló kù sí lọ́wọ́. Nítorí pé ajé èèyàn kan tọ́lọ́run fún ní farabalẹ̀ ká máa wòye, òun ló jẹ́ kíní yóò sì máa rí báyìí. Ṣùgbọ́n wọ́n ti fẹ́ tọwọ́ bọ ìjọmọlúàbí wa lójú. Káwa náà wájọ fàáya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kán lè mọ̀ pé kò dẹrùn. Ń bẹ́ńlẹ̀ bí àbà.
ó wà nílẹ̀ bí bàbá ìṣúà òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lénìí. Níjọ́ kan mo ṣe program kan lórí ìkànnì ẹnìkan láti mo rò pé láti ìlú òyìnbó ni ó wá sọ sábẹ́ kọ́mẹ́ǹtì orí kíní tí mo ṣe ó ní ẹ má máa dẹ́rù ilẹ̀ Yorùbá bá wa mọ́ ilẹ̀ Yorùbá orí bá yẹn tó ti gbèdé nìyẹn ẹ má máa dẹ́rù ilẹ̀ Yorùbá bá wa. Mo kàn rẹ́rìn 3 days mo fi rẹ́rìn mi nìkan mo wá ń dá ọ̀rọ̀ yẹn rò pé kí lọkùnrin yẹn rí tó fi sọ pé wọ́n ń dẹ́rù ilẹ̀ Yorùbá bá wọn. Ilẹ̀ Yorùbá gan ẹ̀rù ní fúnra rẹ̀ àwọn èèyàn wá nílà káì náà fi di ilẹ̀ Yorùbá mú. Ilẹ̀ Yorùbá yìí ṣe bí téèyàn máa fọwọ́ lágbá lójú. Ìlú tó le tó korò ẹni tó bá mọ bílẹ̀ Yorùbá ṣe rí òní máa rò bẹ́ẹ̀ wàláì. Ṣé ẹ rí kíní yìí lásán kíní tí ń bẹ ń bì ìbẹ̀rù tí ń bẹ ńlẹ̀ Yorùbá nìyẹn tó le jù. Mo fọlọ́ bá búra kì í sọ̀rọ̀ oògùn kì í sọ̀rọ̀ pé kíní kan kíní làákàyè ó ju tẹ̀rùn lọ wàláì ó jù lọ àti kò ìdáyé bẹ̀ lọ́tà bá tún nǹkan lẹ̀ táwọn èèyàn ò rí. But bó tó sọ lẹ́ẹ̀kan sí Bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọmọlúàbí wa ó dópin láìpẹ́ yìí. Ìjọmọlúàbí wa yóò dópin torí kíní yẹn tí wọ́n ń gbọmọgbọmọ kíní yẹn tí ń pọ̀ jù. Àwọn Fúlàní ní tágẹ́ẹ̀tì lórí ìran Yorùbá àwa wa lọ ń sùn à ń fẹ̀yìn rìn bọ̀ nísìnyí á pàjùdà sí wọn torí títí yín ló jẹ́ kó tó rọ̀ díẹ̀. Ṣé ẹ mọ̀ pé ńgbà yẹn ó le jù báyìí lọ àmúle gan nígbà táwa ò tiẹ̀ tí ì join rárá àwọn olóyè Sunday Igboho múle ṣùgbọ́n pàtẹ́ débẹ̀ ara àwọn èèyàn balẹ̀ díẹ̀ à ń wòye kó mọ́ dára pé àwa la bàjọba yín jẹ́. Bọ̀ ọ̀rọ̀ tí Sọ̀tánì sọ yìí mo fẹ́ kẹ́ ẹ fèsì sí mo fẹ́ kẹ́ ẹ bá wí lórí tó ṣe yìí. Ilẹ̀ tiwa yìí ṣe lẹ́ mọ̀mọ́ àwa yìí ṣe mọ̀mọ́ àdẹ̀ kí n samukun mẹ́kọ̀ọ́. Àwa àfààyè kódà kéèyàn lọ mú ẹ̀sìn wá láti India lónìí you are welcome ni sòfà àtẹ́ ẹ̀ bá ti jókòó nínú yàrá mi kẹ́ máa ṣẹ̀sìn yín kò sí tọ́kàn mi. Pé ìta mi ṣe bá ń gbọ́ ẹ máa gbáriwo àwọn èèyàn tó ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì last Friday of the month òun náà ń ṣe lọ́wọ́ yìí. Kí ló kan kálukú àwọn tí ó dẹ̀ lọ́sùn ti lọ́sùn mùsùlùmí àdúgbò yìí ti sùn àwọn oníṣẹ̀ṣe àdúgbò yìí wọ́n ti lọ́sùn kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú the last Friday of the month. Christian ló ní gbogbo yẹn ká wá sọ pé bóun tí wọ́n ti jẹ́ sọ̀tá àwọn olóko tó gbà sára o wàláì yóò gbà sára àṣàṣì ò lè gòkè odò kì í ṣe bíi tifá yóò gbà sára tààrà ètò dánwò òun ó fi hàn pé òun lọ tá a wa. Bẹ́ẹ̀ náà ni ó gbé ọmọ bàbá Gẹ̀ẹ́sì ó gbé kalẹ̀ lọ́yọ̀ọ́ pé kí wọ́n fi ìjọba Ọlọ́run lójú àwọn ará Ọ̀yọ́. Ṣé ẹ ti rí nǹkan tí mò ń sọ pé wọ́n ní tágẹ́ẹ̀tì àkọ́kọ́ nìyẹn o wọ́n kọ́kọ́ rèézì ọmọọba àwọn ará Ọ̀yọ́ wọ́n dànù ó tún gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà wá wọ́n dànù ó ní ìsáìtì gbogbo àwọn táwọn sọ pé ìmáàmù bàbá ọba àwọn náà ni gbogbo ọwọ́ yẹn àwọn náà ń yọ àwọn náà wọ́n ń sọ pé Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá tẹ́ ẹ rí láìpẹ́ yìí àwọn ni àwọn náà wọ́n lè Èkìtì àwọn náà wọ́n sọ fẹ́ni tí ń pa ìtàn pé Ifẹ̀ kì í sorínú Yorùbá àwọn ìkan náà ni torí rẹ̀ mo ṣe nígbẹ̀yìn Yorùbá ìjọmọlúàbí tá à ń jọ ń da sọ́ọ̀bù á tú síta gbangba níbi tá a bá dé yìí kí ìjọmọlúàbí ó bàjẹ́ tí ó bá bàjẹ́ ọmọ ìyá wọn ní tá a bá gbá ọmọ ọba kan èèyàn létí ọmọ ìyá èèyàn ò ní bẹ̀rù èèyàn no Yorùbá yẹn àtọ́rípò ní gbogbo wọn ní tá a bá gbá ọmọ ìyá èèyàn létí ọmọ ọba kan ò ní bẹ̀rù èèyàn àwọn tó jára wa tí ń ṣe dandan tá a bá wọn wí àwọn ará sọ́tà ò ní dá sí ọ̀rọ̀ wa mọ́ wọ́n mọ̀ pa ìṣe kankan náà pa ìsọmọ ìyá kólúkálùkù mọ̀ bá tiẹ̀ lọ orí ibi tá a bá dénú ní wákàtí tá a wà yìí orí ibi tá a bá dénú. Èwo ni kẹ́nìkan ó sun gèlè sórí láti ilẹ̀ Haúsá kí baálẹ̀ sọ̀tà ń baálẹ̀ kó máa pàṣẹ fódìdí ilẹ̀ Yorùbá ìlú aládé ẹgbẹ́ gbọ́n ẹgbẹ́ ni o Bàbá Bọ́lá Ahmed Tinubu
ìran Yorùbá ń bínú lọ́wọ́ adẹ̀ ń wẹ́ni tá a sùn jẹ táwọn èèyàn ò fi mọ̀ pé ilẹ̀ Yorùbá ń bínú torí ẹ̀ àfilẹ̀ ṣe last warning fún gbogbo àwọn tí wọ́n ń lọ ń tàka tí wọ́n ń ju òkò sí ilẹ̀ Yorùbá àfiṣe last warning fún wọn èmi ni Olúwo ni Mùdírù ni ìmáàmù Sẹ́yìn ni gbogbo wọn báyẹn kí wọ́n fi ọwọ́ ọmọ wọn kí wọ́n fi bọ́ aṣọ ilẹ̀ Yorùbá ń bínú lọ́wọ́ o wàláì ètò àjọ ń pera wa lọ́mọlúàbí yóò fàya láìpẹ́ yìí ẹ̀fọn à ń sọ́nsìn àwọn èèyàn mójútó ètò àjọ ń pè ní ìjọmọlúàbí yóò ya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ èmi ò ní sọ jù bá ń lọ.